wọ́n ní ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pé mọ́ sòṣèlú tẹ́ bá wà lẹ́nu sẹ́pọ̀ tẹ́ ẹ fi hàn láì ṣe pé ẹ fara mọ́ ẹgbẹ́ tó bá wà níjọba ń gbà náà pé àwọn ẹ̀tọ́ kan tó bá yẹ kó mọ tẹ̀ ń lọ́wọ́ pẹ́ èrè gbà kí ni ìwòye yín lórí yẹn. ẹ rí tí a máa jẹ́ òṣìṣẹ́ ìjọba wọ́n ń pè ní kinní kan ní àjíìp tí a bá sẹ́ẹ̀dì sẹ́sọ̀gà wa àwọn sẹ́ẹ̀dì sáwà sálẹ̀ àwọn kan tá a rí nípa rẹ̀ ẹ̀ tó tún tẹ̀lé wa náà tó kọ́ wọn àti kọ́gbà jẹ́ báyìí lókè láti jọ. láyé bàbá Àkàndé ó tó di pé wá dá due process sílẹ̀ òun yìí ṣe ìṣojúṣàjú o bàbá Àkàndé ìṣojúṣàjú bó bá ṣe rí tí a bá pé pẹ̀lú òfin bó bá ṣe family ẹ̀gá yóò sọ pé yes bá ń fọ́ lójú mi. so ẹ rí i pé mo wà finance mo lọ sí civil service commission àti civil service commission mo wá sí staff àti staff mo tún lọ sí local government service commission gbogbo àwọn ibi tí tó yẹ service tó yẹ pé service tíṣẹ́ wà gangan àgbẹ̀kẹ́lẹ̀ kan ní call service ẹn tí ó ṣiṣẹ́ yẹ àwọn call service tó wà nìyẹn staff commission wọn wá tún fi kún mo tún wá lọ sí commission àti local government. àwọn fi tíṣẹ́ wà nìyẹn. so nígbà tá a ṣe public service rẹ tán àwa la extend di grade level civil servant from 16 la máa ń parí sí as a director agbègbè 17. ọ̀gá mi ẹ̀dá kẹ́wùsì. ìjọba ṣe gbà. ọ̀gá mi ẹ̀dá kẹ́wùsì a wà ní occasion kan ọ̀gá bá ní kí n má gbé wà wọ́n ní gómìnà ti fọwọ́ sí kí n dá sí o. inú yóò dùn. tó bá ṣe ṣe pẹ́rẹ́wẹ̀ bẹ́ẹ̀ ti àṣì ti wà ní dárí ẹ̀tọ́ 16 báyẹn náà ṣe ṣe upgrade wá sí level 17 others. so n tẹ́yìn sí làwọn kan jáfàní lónìí. àwọn yẹn ń jẹ dòní level 17 yẹn ń jẹ dòní. lásìkò yín ni ẹsẹ̀ ẹ̀rọ ti gómìnà tó wà níjọba ń gbà náà. ilé ni Arẹ́gbẹ́ṣọlá ni ló àpúfù ẹ̀. ló àpúfù ẹ̀. Arẹ́gbẹ́ṣọlá ó ṣe dáadáa. ó ṣe dáadáa. àwọn kan ní ò ṣe dáadáa. ṣe rí ibi tó bá kọ sí ìyàn ni ṣe rí wọ́n ní àyànfẹ́ jó ẹ̀dì ò jẹ́ ó fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀dà owó olókun ló dàgbà náà ẹ tó kọ́ statistic man salary kó ló sọ fà láti ìjọba tí ó ṣẹlẹ̀ rí ẹgbẹ́ oṣù méjìlá ló wà ní ìjọba wọ́n wá tún fi kan lè fà ìgbà tí wọ́n pariwo tí wọ́n pé half salary nígbà tí gbàǹgbà náà ni. ẹ wà ń jọba ń gbà náà ní lásìkò half salary kí ló bí half salary bàbá. ṣe rí ẹ rí i pé nísìnyí ẹ ti máa gba bíi 3 or 4 billion lóṣù location wa ta ọ̀pẹ láti mú bọ́ kó wá di 1 billion. ẹ wá wò pé kí ni irú financial engineering la fẹ́ ṣe o tí kí ni ó fi ṣe oríṣi àbá méjì ló wá pé ṣé ká dáyà dúró ni àbí kí ká reduce salary ká san bó bá yá. so náà fi sọ pé ẹ má jà dáyà dúró kó má dàbí ẹ pé ìjọba ẹ̀ tó bá dìde ní má dáyà dúró ẹ̀jẹ̀ máa fún wa pé tọ́lú tí bàbá tọ́lọ́ bá ti yí ìgbà padà owó yìí wọ́n gbà padà náà ẹ̀jẹ̀ máa fún wa. àwọn kan wà láti level 1 to 6 to 7 àwọn gba fún salary wọn. 1 to 7. àwọn gba fún salary wọn. but àwọn tá a wà ní 8 and above àwọn ni à ń san half salary kì í ṣe gbogbo ẹ̀ náà ní gba half salary. owó ọ̀dọ́ olókun ló ṣẹlẹ̀. nígbà tí wọ́n ti bẹ̀ẹ́ dìbò ti Oyètọ́lá asáré san àwọn half kan fún wa bíi mẹ́ta ní Arẹ́gbẹ́ṣọlá lọ́sàn-án náà wọ́n gbà tí ìjọba Oyètọ́lá padà débẹ̀ ní orí òfin àti san half yẹn mọ́ ó tó di pé wàá gbàjọba wá ṣe bó ti tọ́ àti bó ti yẹ. ẹ ṣé bàbá ẹ kú ohun a ti mọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ a dẹ̀ ti mọ bí ẹ ṣe gan àkàbà bíbi tí Ọlọ́run pé kẹ́ ẹ délé ní nígbà tí ẹ wá wà ní local government service commission ní má lè gbàgbé ní local government service commission kó tó di pé ẹ fẹ̀yìntì àti bó o ní ìgbésẹ̀ ìfẹ̀yìntì ṣe wáyé. a ní àwọn ọ̀gá tó yẹ pé mímú wà ní ìta ní local government defect náà máa pè mí. kí ni ìtumọ̀. Director finance and training. defect. defect. so
mo wà ní ìjáde àfẹ́ kí àwọn òṣìṣẹ́ local government sí ìjọba local government láti fìmọ̀ kú mọ̀ èmi wà ní ìjáde wọn a sì máa gba àwọn tí yóò kàn láti fìmọ̀ kú mọ̀ àwọn tó ní àmúyẹ iṣẹ́ tí wọ́n fẹ́ kó mọ̀ yìí tó lè bá ní kọ́ wọn. ok ẹ̀yin lẹ́yìn fáìtì wọn. àwọn láyìn fáìtì wọn láti gbèsè fún a sì fún bó ti tó àti bó ti yẹ dẹ́ ìgbà yẹn wọ́n máa ń ṣe tá a bá fẹ́ ṣe promotion àwọn house exam kọ̀ọ̀kan. ilẹ̀ wà lẹ́ka rẹ̀. wọ́n tún kú up tì mí torí pé bí mo ṣe ṣiṣẹ́ tó. wọ́n ti mọ rírì yín. máa ti adédèpẹ̀kọ èèyàn ni. àwọn náà ti táyà. wọ́n ti lè tó sùn. òṣù. èèyàn ni. so o david o tó bá ń kó sẹ̀ mọ́sẹ̀ yìí o. ti tó kókó ni. kò sí níyànjú. àwọn ọ̀gá wa náà tí wọ́n ń pẹ́ bóni àtún ní sí wọn wọ́n pé àti ìlú rẹ̀ ọ̀fẹ́ yẹ jẹ́ lòdì tí dábàá yọ ká ẹ̀sùn mọ́ wọn á pọ̀ ọmọ gidi ọmọ yìí torí ẹ mọ̀ ẹ́sìpẹ́rẹ́dì kọ́ wá gbèsè wa ó bẹ̀ tí ká ó kàn ti fẹ́ bàjẹ́ báyìí ni àwọn ò ṣe gbà ká ṣiṣẹ́ àmúṣẹ́ mi mọ̀ a gbà tọkàntọkàn. ìsèpẹ́ tó ń máa ní iléeṣẹ́ gbúgbúrú kan bí kan. ọ̀nà ìgbọ̀n tí kankan wá kójú adójúkọ ní squale ọlọ́run káwá sọ fún wa pé iṣẹ́ ìgbọ́dọ̀ mójútó kọ́ máa gbà sẹ́yìn lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n ní ìsìn bọ́yọ̀bọ́yọ̀ tí ayé bí láyé ń pọ̀n. kí ló fà á tó fi wá di bọ́yọ̀bọ́yọ̀ báyìí. bóyá òkè nígbà tá à ń ṣiṣẹ́ ìjọba a ní ìrètí pé bàbá fẹ̀yìntì àgbẹ̀dọ̀ wa lẹ́rìí pé ní ìsìn ẹ̀fọ́ àwọn èèyàn tètè tì àdọ́wọ́ mọ́ wọ́n wá fi súná wọ́n fi tẹ̀ tó gbọ́ má yẹ pé wọ́n ó dira dáradára nígbà tí wọ́n bá fẹ̀yìntì tán àbá rówó gbà wọ́n fi mú mẹ́ẹ̀ mọ́ ṣé wàá máa yọ́lẹ̀ fún ìjọba. ìjọba ló lè sọ bóyá ó yọ́lẹ̀ àbí òun yọ́lẹ̀ o náà mọ̀ pé kò èèyàn mẹ́ta ò lè dúró méjì méjì. àbí o yọ mọ ibi kọ́ mẹ́ ẹ̀. wọ́n ní ìṣirò ní o. ẹ ṣé bàbá bí wàá ní ìrìn àjò rìtáyà sẹ́yìn lẹ wò pé ó tó gẹ́mù lọlé ni àbásíkò tó àbí ìjọba náà wò pé torí oríṣiríṣi ni gbèsè rìtáyàmẹ́ǹtì bàbá. ẹ rí bàtà fẹ́fẹ́ yìí tiẹ̀ ẹ rí i pé mo sọ pé a lọ sí school a lọ university federal circular ká wà pé ẹni tó bá lọ fún study leave tí ògbówó ń gbà yẹn o ní ta lọ sí nífẹ̀ẹ́ pé píríọ̀dù yẹn yóò tún lò àwọn ẹ jáde pé ká máa lò. tí ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀. tí ìṣẹ̀lẹ̀ along the line wọ́n tún wá cancel ẹ̀. so àwọn èèyàn wá pé èmi náà lè lò wọ́n á pè ní kí rìtáyà mo wá ní òṣìṣọ́ ní ojú ọjọ́ o jàre wá ní mo wá di àgbà mo ní ẹjẹ́ àfi àyè ilẹ̀ fọ́ ẹjẹ́ a máa lọ. wọ́n lè ríṣẹ́ díẹ̀ tó ní nǹkan nínú nǹkan ní nǹkan. àbí àlùbáríkà lójú. àlùbáríkà lójú bá a ṣe gbogbo àwọn nurses tí mo wà ní ìcháàjì nígbà yẹn ni ọ̀gẹ́ mọ́ ti lọ ọ̀gẹ́ mọ́ ti lọ. wọn àfẹ́ kẹ́ ẹ lọ wọn mọ pa yín. up to today tí n bá kò sí mínísítì máa wọ ọ̀nà ọ̀pọ̀ gàdé. welcome ni. kò sí torí kéèyàn máa ṣe dáadé kí n máa travel lọ sí èmi àti driver mi lájọ máa ń sọ̀rọ̀ ní bẹ́ẹ̀dì. àyíká mọ́bìlẹ̀ sọnù mọ́tò wáyà wọlé wá ṣubí gbóbìnrin lọ tá a pè é àbí o tẹ́ẹ̀sì lẹ́bọ lẹ́rù. tàbá sì ti ibi tá a lọ dé gbogbo àti àfilẹ̀ bíi iṣẹ́ tí ó gbà tọrọ tí ó gbà kọ́bọ̀ ẹ̀wọ̀n náà gbà yìí náà. wọn ò ní fẹ́ kẹ́ni bẹ́ẹ̀ lọ lóòótọ́. bá a ṣe é ṣe nìyẹn. wọn ò ní fẹ́ kẹ́ni bẹ́ẹ̀ lọ lóòótọ́. a bá sì pẹ́ pé kínní a bá tí promotion bá fẹ́ díwọ́ bá a ní sákúlà tá a sákúlà lè dẹ̀ lòfin lé tí ó sì gbé òfin gbà. a ṣe kínní kan mo ṣe posting kan wọ́n ní kí n reduce turkey níbì kan mi ò ní dákọ̀ so ní protocol in particular ó sì wá ẹnìkan ti wà ń bẹ́ ó súnmọ́ mi ó ṣẹ̀ṣẹ̀ dé ó ti débẹ̀ tipẹ́ ẹnìkan wà tí àṣẹ ìlú débẹ̀ náà oníyẹn tí ó ní òun ló gbé oníyẹn tí wà bẹ́ẹ̀ tipẹ́ yẹn ó lè yàn níyà wọ́n á sì mọ̀ wọ́n á disappoint wọn wọ́n á gbé méjèèjì mi wá gbé kó mẹ́pẹ́ ó lọ síbò mí ọlọ́run ó dùn náà o ṣùgbọ́n oníyàn bá mi pé tó lè ṣe tẹ̀sí pọ̀ tí ó ṣe nǹkan bó ti wà tó ṣe yẹ. ọkọ rẹ̀ tó bá ẹ bá ní kí fúnlẹ̀ gbọ́dọ̀ fún kẹ́ kò sí ẹ̀ ló pa ṣíá. bó o ló ṣe rí
àfẹ́ máa tẹ̀ lófin ní sẹ́fà pé mo sọ pé òfin tá à ń lò èmi mo àwọn. bẹ́ẹ̀ ẹ ẹ̀yin tẹ́ wá sẹ́yìn náà gbọ́dọ̀ tẹ̀lé. kò sí sẹ́wọ́n ta gúgúrú àwọn ata gúgúrú orí bá léèyàn ata gúgúrú gan orí ọ̀fẹ́ tí mo rí gbà ní sáfíìsì kò ju ọ̀gá mi lọ ó Oyèdèjì ló fi láàmú tí mo fi rí bẹ́ẹ̀ kárí ní sáfíìsì. ẹ lè gbàgbé wọn. a lè gbàgbé wọn o. torí ìbéèrè òde bẹ́ẹ̀ náà ẹ ṣe fúnra yín lè wá kọ lẹ́tà pé. wa ti wá lo wọ́n máa ń lo 60 years of age. Okay. tàbí 35 years in service. Okay. So tí a bá yọ ọdún mẹ́ta tá a lò ní iṣẹ́ OAU tá a lọ lágbé lọ sí master ìpínlẹ̀ tún lè lo bí ọdún mẹ́ta sí i. Tá a bá sì lo bí ọdún mẹ́ta sí i ó yẹ káwa náà di permanent secretary. Ọdún yẹn torí akudé tí ẹ̀ tó bá ìjọba ní àti ẹgbẹ́ wa mẹ́ àwa tá a tó yẹ kó ká di permanent secretary àrà lórí ọ̀fẹ́ àti di. Kò ní director ní àfíà sí. Lórí ètí mi coordinator director ni. Coordinator director lè bá retire coordinating director. Bá retire. Àsìgbà gbogbo tí wàá pé 35 years. In service. Mo ti sọ pé mo ti lọ ọdún kan nìkan mo ti fìdí ẹ̀ pé ẹ fẹ̀yìntì o. Àṣìṣe ni àti lórí orí ọ̀fẹ́ gbà. Bá gbó ṣe ń fìwé lẹ̀ nǹkan ò tí ì bú tó báyìí gbà náà. Ìjọba wo ló wà ń bẹ̀? Pàdé fìwé lẹ̀. Ìrìnà ni Arẹ́gbẹ́ náà ló wà ń bẹ̀. Ẹnì kò tí ì burú tó báyìí gbà náà. Bẹ́ẹ̀ mi sì bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní àtọ́ pẹ̀rọ mi mo ti ṣàfi gbọ́wọ́ oṣù. Àbí torí pé súnmọ́ gómìnà ni. Rárá o kì í ṣe pé mo súnmọ́. Níbẹ̀ sí tàbí mo ti kú ibẹ̀ ni àwa káwà tí a mọ̀ pé àmùsẹ́mi ìmọ̀sẹ́ ìjọba. Ok, ìjọba mọ̀. Fún àwọn ọ̀rẹ́ wa mọ̀ pé ilé yóò. Ok. Ọ̀ya bá a ṣe kò pẹ́ náà oṣù kejì náà mo gba ẹ̀tọ́ mi gbogbo ẹ̀tọ́ mi pátápátá kò sáàbì oṣù méjì lọ sílẹ̀. Torí ta máa ń gbọ́ ni pé. Ká wà tí. Abẹ́ ló nǹkan kàbẹ́ dọ́gbọ́n sí ni bàbá. Ara àánú gbà ni. Àánú ni. Ìwé mímọ́ sọ ó ní bá ń sàánú yóò rà àánú gbà. Àwọn akitiyan àti máa ṣe bọ yé. Àwọn èèyàn ṣàdúrà fún sáfíìsì. Àdúrà yẹn. Ọ̀gá rè. Mo lọ bí márèjì kan òun wọn sábà wà ń kí mi àti DPS. Tí yìí tó bá yẹn. Àánú lẹ rí gbà. Àánú gbà ni. Ẹ ṣé bàbá Ọlọ́run ní jẹ́ kẹ́ fàṣán ló gbà èyí tó kù tẹ́ lónú ayé ẹ̀ẹ́nì fìbànújẹ́ lò ó ìdùnnú náà ló ń jẹ àgbà ìdùnnú àtayọ̀ lẹ́wọ̀n bá pàdé lára tó tara yín jáde ẹ̀ràn máa wọ́n ń sẹ́ni àbọ̀rin náà wà jẹ́ fún yín lágbára Ọlọ́run nígbà tí ká tó lọ sí life after retirement during the service oríṣiríṣi ìpèníjà ló máa ń wáyé tó dídùn bẹ̀lẹ̀ ń sọ báyìí àwọn ìpèníjà ò pàápàá jùlọ kí ni ipa tí ìjọba máa ń ní pàápàá jùlọ àwọn bíi gómìnà àwọn kọmíṣánná àti àwọn pé àwọn yẹn sọ́jà go sọ́jà kọ̀ọ̀mù làwọn àwọn lọ ẹ̀yìn sí remain service ẹ̀yìn sí remain ilé ìjọba kí ni ipa àwọn olóṣèlú nínú ẹ̀yìn iṣẹ́ ìjọba. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀kan. Yes sir. Nígbà tí mo wà ní ọ́fíìsì of plan and budget. Yes sir. Èmi ni releasing officer. Wow. Tí a bá ti àpòfò tí gómìnà bá àpòfò owó. Àwa lákọ̀wé pé accountant general ìsanwó ìfún ọ. Mo wá kọ tán wá pè fún sẹ́kìtì sẹ́kìtì kọ tán wá gbé lọ sí registry wá gbé lọ sí registry kó lọ dispatch àṣẹ tó gbé lọ àti ní registry àti ò dispatch yẹ. So lẹ́yìn tó ní iṣẹ́ yẹn wá lọ bọ́ ọ̀gá mi wá ní iṣẹ́ ká ti gbé ránṣẹ́ láti ó ní mo ti ṣe máa ó débi làbá bá ń bẹ̀. Wọ́n á ní mo jẹ̀bi o wọ́n ní torí pé kíni wọ́n ní tá a bá ta àtọ̀ tá a bá tọ̀ yóò dẹ̀nà oríde pé tí ẹ bá ti fún ẹ yẹn ó tún lọ chẹ́ẹ̀kì wọn pé iṣẹ́ tẹ ẹ gbé fún ẹṣẹ́ ti ṣe o. ṣé ìṣèpá kà gbélẹ̀. ẹ̀kọ́ kan tí mo kọ́ nù. Wow. wọ́n fẹ́ fún mi ń kó èrì gan pé àwọn iṣẹ́ mi láàyè bẹ̀ yẹn àwọn òwúrọ̀ àánú gbà. téèyàn bá ta èèyàn tọ̀. téèyàn bá tọ̀ yóò dẹ̀nà oríde so òwúrọ̀ àánú gbà bẹ̀ yẹn. ṣé rí níbi iṣẹ́ ìjọba nísìn ẹ rí i pé mo sọ pófin wà ní ayé Ìbàdàn Ọ̀yọ́ state mo pọ̀ ìtọ́jú kan náà pè ní GO tí àwọn òṣìṣẹ́ ìjọba ti gbé kinní wa tí àkọ́mísà bá gbé kinní wa pé GO will not allow it
this is against Gio àyà onígómìnà yẹn máa àwọn kọmíṣánná wa máa jà pé Gio wọ́n ní ògbófin mu wọ́n ní Gio oníyẹn wá rò pé Gio pé yẹn kan tó ṣe kankan ni ó wá di ìjọ kan wá tó fẹ́ gbé kìnnìkan wá pé this is against Gio ok lọ́ba ké sí Gio yẹn wá Gio tó yẹ gbogbo nípa ti fẹ́ ṣe yóò sọ pé òun bẹ́ẹ̀ gíjò yóò mọ Gio kì í ṣe ìyàn ìwé ni so ìwé ní tí mi ò bá ìwé ò bẹ̀rù láti gbà. so ìyẹn Gio iná ń pè ní general order. Iná ń pè ní general order. ó ní tí ó Gio ní tí mi ò bá bẹ̀rẹ̀ so ìyẹn ni à ń pè ní public service báwo wá ṣe pé kí ni a máa tẹ̀lé o níbi iṣẹ́ ìjọba tí èmi gbàjẹ́. àlàyé ṣe tiẹ̀ márùn tí mo dákọ̀ yẹ. lẹ́yìn ṣe tiẹ̀. Adésìyàn Adédòkun Akínpẹ̀lú Ọládùwòye Ìbejì. àwọn gómìnà olóṣèlú tí bá wá fẹ́ sí báyẹn tí mo bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀rí pé ó gbé wá kiri ẹ̀rí pé mo ní Gio kéke wọ́n ní ìlú tí ò sófin ọ̀sẹ̀ tí ń bẹ́ẹ̀. bàbá sọ pé òfin rèé o bàbá sọ pé rádábá náà ó ṣe àwọn táwa jọ sọ àwọn sọ pé òkè o àwa akọ níbi pé a sọ pé a fi ẹ̀sọ́ nílé ti ara wa. pé èmi ò lọ́wọ́ sí o èmi ò mọ̀ sí o. bàbá ṣe wéwè rẹ̀ tó fi ṣe kìíní tó ní ọmọ fi sọ pé àwọn òṣìṣẹ́ ìjọba pé lágbára já. lágbára gan torí wọn bàbá sọ fún ọ pé báyìí lẹ́sìn ìjọba ní kò rí bẹ́ẹ̀ okay. torí àwọn olóṣèlú máa ń bẹ̀rù yé àwọn bẹ̀rù iṣẹ́ ìjọba. wọ́n bẹ̀rù à ń tẹ̀ lófin tó tẹ̀ lórí pé pé sẹ́ka akọni ẹ̀rí mo sọ fún ní ìjọba tó rán ká lọ sí ká lọ kẹ́kọ̀ọ́ sí ní OAU abẹ́wọ̀ Ọbáfẹ́mi University pé láti fi mọ̀ pé ká lè máa tọ́ ìjọba lọ́nà tó tọ́ àti tó yẹ. ṣùgbọ́n lè fẹ́ máa tẹ́ ẹ lọ́rùn sẹ́yìn pé àwọn ṣe nǹkan kàṣẹ́ nǹkan pé dáa fẹ́ ṣe rẹ o báwa ṣe àdéhùn fẹ́ ṣe yóò bá ṣe gbé gbàdé o àwọn tí kò bá ṣe gbé gbàdé o ìtì gbé máa kẹ́ kọlu ra wọn díẹ̀ díẹ̀ kí a fi máa rò pé àwọn òṣìṣẹ́ ìjọba ẹ̀ máa kú wọ́n mà lágbára o ìgbà lágbára àtún asọ́nà ni. gómìnà wò lè wá bá ìṣẹ́jú tó fẹ́ yọ kínní kan lọ́wọ́. tí a máa sọ pé èèyàn bá gómìnà ṣiṣẹ́ tó pọ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ kà. àtológun àtàlágbádá. láti ayé jẹ Ajíbọ̀rìṣà Gbófíà Òbí Bámgbóyè Bàbá Àkàndé Oyèlọ́lá Àrẹgbẹ́ ló fi ètò wọ̀. ṣe wá rí ẹni tí mo gbà tó mo jẹ dodo sẹ́rẹ̀ jù ní Bàbá Àkàndé finance lájọ wà àjọ máa gbọ́dọ̀ ayé omiṣòrí ọ̀pọ̀ kan náà ni o bàbá máa ń ṣiṣẹ́. Bàbá Àkàndé. tí fáìlì bá sakasaka náà fi máa kó fáìlì lọlé. ní bàbá fúnra wọn. wọ́n jìnnà gbìjẹ́ yìí mọ́tò wọn kí ló tó. wọn ò ní pé ọ́fíìsì nìkan. wọ́n kọ̀ tẹ́ ẹ bá kọ péèjì kan a kọ mẹ́rin lé lórí. ó ka fáìlì lọ sẹ́yìn. pé ẹ tẹ́ ẹ bá múra gidi bàbá ó gbé ṣubú ẹ̀ ní kí ẹ bá kọ. orí àwọn ìrírí sábà tó pé tẹ́ ẹ bá sọ pé price kan nìkan torí ń pa ìyàwó ní price list. iye tí ń ta ọjà kọ̀ọ̀kan lè fi lé ayé ìgbàta wà ní. ní ministry. èlò náà ta cement èlò náà ta táyà èlò náà ta kínní gbogbo ẹ ti wà tí a ti ṣe gbèdéke rẹ̀. so báyìí kò sí àpàdé àdúgbò kò sí. a ti mọ̀ pé o ti fokún kínní láyé Bàbá Àkàndé. kó tó di pé wàá dá due process sílẹ̀. bó ṣe jẹ́ nìyẹn. so iṣẹ́. ẹ gbádùn bàbá dáadáa. òun yìí ṣe ìṣojú ṣàjú o. Bàbá Àkàndé ìṣojú ṣàjú. bó bá ṣe rí ní tí a bá ti pé pẹ̀ lófin bó bá ṣe family ẹ̀ gan yóò sọ pé yes bá ń fọ́ lójú ìwé. tẹ́ ẹ bá ti ṣe ẹni iṣẹ́ gómìnà tó le. orí pé kí ni ó ní tẹ́ tẹ̀lé. àbí. tó bá ti sọ pé kí ni ọ̀gá tẹ́ ní àṣẹ ọmọ rí bẹ́ẹ̀ ẹyẹ ilé ìwò náà. bó la gbogbo òun láwà tá sí. ẹjọ wa jókòó ẹjọ fi kún jókòó. ọ̀gá wa lọ máa pé torí bí iṣẹ́ ṣe lọ tí a bá ṣẹ́ẹ̀dì iṣẹ́ sọ̀gá wa ọ̀gá ó ṣẹ́ẹ̀dì sáwà sálẹ̀ àwọn kan tá a rí nípa rẹ̀ ẹ̀ tó tún tẹ̀lé wa náà tó kọ́ wọn àti kópa jẹ́ báyìí lókè á ti jọ yóò ti kúnná. tí ó ti yẹ kó wà yóò ti wà ó yẹ kó wà. yóò ti kúnná so ìyẹn ló gbé sókè gómìnà wà pé approved. àṣìṣe ìgbà yẹn nìyẹn. kò sí gómìnà tí ò dáa tí yẹn bá ti ṣe rẹ̀ tó ṣe yẹ kó ṣe.
ẹ̀kọ́ mi tó nìyẹn. Ẹ wá jẹ́ ká wò, mo rántí àsìkò ìṣèjọba bàbá Bísí Àkàndé, wọ́n dá òṣìṣẹ́ dúró, pàápàá jùlọ àwọn olùkọ́. Àkọ́kọ́ sẹ́yìn náà wà níjọba ẹ̀ dáhùn. Ẹ̀kejì, tẹ́ bá wà níjọba ń gbà náà, ipò wo lẹ wà tó fi jẹ́ pé tẹ́ ẹ fi lè gbà wọ́n mọ̀ràn pé ẹ má jẹ́ á dá wọn dúró, tó fi dá òṣìṣẹ́ lọ́gbà dúró ńgbà náà, tó wá di ìgbà Bísí ìgbà Arẹ́gbẹ́ṣọlá tẹ́ fi gbà wọ́n mọ̀ràn pé ká má dòṣìṣẹ́ dúró, kí ló ṣẹlẹ̀ ńgbà náà? Ṣe rí ọgbọ́n lè yóò máa kọ́ sí ọgbọ́n. Nígbà tí ọ̀nà méjì ni mo gbé mọ tó ṣẹlẹ̀ gbà náà. Lákọ̀ọ́kọ́ mo sọ pé mo wà ní finance, à ń pè ní kan ní treasury board, ìta gbé ń ṣe bọ́jẹ̀tì. Ìta gbé ń ṣe bọ́jẹ̀tì, a máa ń ṣe ìgbéléwọ̀n àwọn mélòó à ń pè kíní kan ní personnel. Àwọn òṣìṣẹ́ ìjọba náà ń pè personnel. Pé àwọn òṣìṣẹ́ mélòó ló wà, ọkọ̀ kan bẹ̀ lágbè máa yẹ pé àwọn pé mo lọ́fíìsì jù, àbí òye mo lọ́fíìsì jù, bó ẹ̀ lẹ́sẹ̀ lè ṣe ọkọ̀ kan. Bàbá kẹwàá dàgbà àwọn tí a bá rí pé ó wà redundant, a rí pé ẹlòmíì sẹ́mọ̀ pé lómìnirin ó lè má jẹ́ èjì ẹ̀pọ̀ o, ṣùgbọ́n kó yá pé bóyá sickness ọkọ̀ kan jẹ́ kó gbádùn, ìyẹn tí ẹjọ́ máa dà láàmú, bẹ́ẹ̀ bá fẹ̀yìn ẹ̀tì yóò máa gba owó rẹ̀ lọ. Then a tún wá dà pé níbi teaching, pé ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan ní pé gbà tá a wà ní secondary school, wà ní English teacher. So wọn bàbá Àkàndé wá wò pé science teacher, pé science ni ayé lọ sí nìsín, ẹ jẹ́ ká gba àwọn science, ẹ jẹ́ ká gba English ọ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n gbà tí wọ́n wò àwọn tó ṣe BK láti religious ju òbò ló pọ̀ jù, wọ́n wá ní àwọn tó ṣe yẹn ẹ wo àwọn mélòó la nídìí, àti ẹ̀bà àti ẹ̀bà nídìí ẹ rìtẹ́ wọn, àti ẹ̀bà tó bá ti pẹ́ jù wọ́n kan ẹ lè fi ẹ̀ jáwọ́ ọmọ lọ, ẹni tó bá ti pẹ́ ẹ lè fi àwọn yẹn sílẹ̀. Ṣùgbọ́n sẹ́yìn tẹ́ bá fẹ́ pọ́lísì kan tẹ́ bá fẹ́ ṣe àti òun implement ẹ̀, wọ́n lè má sì bẹ́ẹ̀ ṣe kọ́. Bàtà ó gbé jáde wọn ò ṣàbólògbò ṣe pé ló fa wàhálà nígbà yẹn ni. Tí bàbá Àkàndé lọ́kàn ó yàtọ̀ fún bí a ṣe implement ẹ̀, ṣe pé ó ní ẹ̀bí tó bẹ́ẹ̀ lọ. Tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ ṣé bàbá, wọ́n ní ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pé mọ́ ṣòṣèlú tẹ́ bá wà lẹ́nu iṣẹ́ pọ̀ tẹ́ ẹ fi hàn, gẹ́gẹ́ bí ẹnìkan, kí ni ìṣòṣèlú yín sẹ́yìn wà náà tó ṣòṣèlú nù sí lásìkò lẹ́nu iṣẹ́? Because wọ́n ní láì ṣe pé ẹ fara mọ́ ẹgbẹ́ tó bá wà níjọba ń gbà náà, pé àwọn ẹ̀tọ́ kan tó bá yẹ kó máa tẹ̀ lọ́wọ́ pẹ́ èrè gbà, kí ni ìwòye yín lórí yẹn? Ẹ rí tí a máa jẹ́ òṣìṣẹ́ ìjọba, wọ́n ń pè ní kíní kan ní AJIP. Ẹni pé any government in power. Any government in power, AJIP. So ìjọba tó wà bẹ́ẹ̀ sẹ́yìn mo sọ fún yóò gbé kíní wọ́n kà wá sọ́dọ̀ wa pé ẹ̀sìn báyìí, please advice. Ẹ gbọ́dọ̀ fún ìjọba yẹn ní advice tó péye. Ẹ gbọ́dọ̀ sí lọ́nà. Torí wọ́n ní tí kíní náà kù yóò fi ṣẹlẹ̀ fún àwọn. Tí ẹ bá rí advice tí ò dáa, ó lè ní effect bí ẹ̀yìn ẹ̀dá tẹ́ ẹ̀ ń dájọ́ ìṣẹ́. So a máa ń give advice, ó lè má go down well, ó lè má tẹ̀ á lọ́rùn o. Ìgbàwó mọ̀ pé ká lè wí pa tèmi pé mo ṣe wọn tí wọn lè ṣe. Àwọn advice. So òṣèlú tẹ̀ gbọ́n ṣe yẹ tẹ́ ẹ bá ti ń sọ pé ìjọba ẹ gbọ́dọ̀ súnmọ́ ìjọba, wọ́n pẹ̀ sóṣèlú náà ni. Ìgbà míì sì lè wọ́n sì lè jẹ́ pé bọ̀ọ̀dá yín ó wà nínú ẹgbẹ́ kan, jẹ́ fámìlì yóò wà nínú ẹgbẹ́ kan. Ṣé wàá sọ pé torí pé ẹni jókòó tì ẹni kò ní bá ẹni bílẹ̀ rẹ̀ àwọn yóò bá ẹni tó rẹ̀ pé rárá o ẹ má gbé ìyẹn òye ò bá òye ọmọlúwàbí mu. Closeness náà fi máa ń wò ó. Náà sì fi ọgbọ́n ṣe é bó sì jẹ́ nìyẹn. So kì í ṣe pé ẹlòmíràn sí wọ́n ti ń gbèrú o, wọ́n ń gbèrú lóòótọ́ o. Onígbà yẹn wọ́n máa ń sọ ní òfin wa pé to be seen and not heard. A gbọ́dọ̀ máa sọ̀rọ̀ jù. Tẹ́ bá ọ̀gá yín tí kọmíṣánná bá pè à, tí n bá jẹ́ dàrẹ́tọ̀ kí n tó lọ mo gbọ́dọ̀ lọ bá PS mi pé kọmíṣánná pè mí o. Tí n bá kò lọ́dọ̀ mi kọmíṣánná mo gbọ́dọ̀ sọ fún PS mi tí mo bá bọ̀ kí n tó lọ jókòó. Bẹ́ẹ̀ mọ́ nísìn àti ó ti
yíwọ́ ó ti yíwọ́ ń fi ẹsẹ̀ lé tọ̀. tí ó sì yóò rí bẹ́ẹ̀. ẹ ṣé bàbá ẹ kú atótó látàárọ̀ ọlọ́run bá jọjẹ kẹ́ ẹ pẹ́ fún wa a rí yín pẹ́ nígbà tẹ́ wá fiṣẹ́ sílẹ̀ pé ó tó gẹ́ mo fẹ́ sinmi kí wàá ní ìgbésẹ̀ míì torí ọ̀pọ̀lọpọ̀ la máa ń rí lẹ́yìn ìfẹ̀yìntì tí tó yẹ kó ti ṣe ń gbà tí ó wà lẹ́nu iṣẹ́ tí ó ráyè ṣe ni ó tún padà lọ mọ́ ṣe bóyá bí òṣèlú bóyá bí iléeṣẹ́ kan tàbí ẹgbẹ́ kan tàbí ẹ̀kan kan bó o ní ìfẹ̀yìntì yín lẹ́yìn ìfẹ̀yìntì bó o ní gbèsè ayé tún ṣe rí bàbá. ẹ rí i pé mo sọ fún ẹ̀ka pé ẹ ń bá ṣàánú ló rà nígbà nígbà mo wà lẹ́nu iṣẹ́ mo rà nígbà nígbà mo fẹ́ ìtìná mo rà nígbà nígbà fẹ́ kó mi ṣe kan sọ pé ọ̀gá wa nígbà tẹ́ ẹ fẹ́ lọ kọ́kọ́rọ́ iléeṣẹ́ ibi owó wa ẹ̀ ti kó àpò ẹ̀ ti kó lọ. torí pé báwa ṣe ṣe dáadáa sí gbà wà bẹ́ẹ̀ àtọ́wà tí wọ́n gbà kó sí dáadáa bẹ́ẹ̀ mọ́. káwọn ò rí nǹkan táwọn yẹ káwọn máa rí. torí ìgbà yẹn táwa lẹ́nu iṣẹ́ dáná pé tó bá ti Friday báyìí pé lọ́wọ́ bá mi mo fíìsì gbogbo yẹn. àwọn ọ̀gá bò wọ́n kọ́ wọ́n máa wọ̀ so àjọ bọ́gà mi mit adébíyẹ fún mi wọ́n ní sọ ẹjọ́ pé fún wa so táyà orí ọ̀fẹ́ táyà yẹn ń gbà yẹn àwọn orí jẹ ní ìsìn ọ̀gá 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 yóò fẹ́ yìí tí pé abẹ́rẹ́ ẹgbẹ́ yìí mi kẹ́ wọ́n ti ṣe paláwò ọkọ̀ káàtì pé aráàánú gbà owó lè kéré ṣùgbọ́n bùkátà ò gbowó tá à ń gbà lọ. àdúpẹ́ ẹ̀ ní fẹ́sàn ló gbà during the service bó o ní iṣẹ́ ìjọba bó o ní o ṣe papọ̀ mọ́ ẹbí fúnka tó lọ sínú ẹbí bó o ní torí lára kò ṣe mọ́ nínú ayé náà ni ìyàwó tó bá jọkùnrin ọkọ tó bá jóbìnrin bó o ní ètò ìgbéyàwó láti máa bí sí láti máa rẹ̀ sí ṣé gbogbo ìgbà tẹ́ ẹ̀ ń lọ sílé ìwé yẹn náà ni ìgbéyàwó wáyé ni àbí ìgbà tọkàn yín balẹ̀ pé iṣẹ́ ti dé àbí bó o ló ṣe rí bàbá. ká kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa iṣẹ́ àti fámìlì yẹn nígbà tí mo wà ní finance ní budget tí ìjọba máa ń dí fámìlì rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà tí mother mi sick náà wà ní usage lọ rí hàn ní bẹ́ẹ̀ ni tó bá dijọba ìkó wá o nígbà tí màá padà débi iṣẹ́ ti pọ̀ lórí láyé lọ mi ò padà rí àmì àti ètò tó sẹ́wọ̀n tó bá yẹ pé iṣẹ́ free ni àlè orí hàn ká fẹ́ bá mi sọ àá lè jọ sọ. ó dùn yín. so nípa ti ìyẹn bẹ́ẹ̀ rí i pé mo ṣe sọ lẹ́ẹ̀kan nígbà tí mo parí NCE tá a parí service tá a wálé ìgbà mi ni mo ṣe ìgbéyàwó ẹ gbé mo sọ fún mi pé ìgbà kan tí mo fẹ́ lọ sí adébíyẹ kọ́wé ẹ̀rọ ìgbésàn mo ní ìyàwó tí mo fẹ́ lónìí ó sì mí sọ́nà. ẹ sọ bẹ́ẹ̀ ìyàwó náà ni wà lọ́dọ̀ mi. náà ni ok wọn ò tí ì dìyàwó ńgbà náà. wọn ò tí ì dìyàwó ṣùgbọ́n mọ̀ pé ilé ìlọ́kọ. ilé ìlọ́jọ́ iwájú. wọ́n mọ̀ pé ilé ìlọ́kọ. bàbá kí lẹ rí mọ́ wọn. ẹ rí mo sọ lẹ́ẹ̀kan náà mo ní mo lọ sí primary school St. Davis. ìyá mi sì jẹ́ nínú àwọn olóyè ìjọ. ìyàwó tí mo fẹ́ nísìn ìjọ kan náà lájọ lọ. ìyá tí wọn náà bàbá wọn náà jọkàn náà lájọ lọ ibi ẹgbẹ́ orin tí máa kọ níbi ẹgbẹ́ akọrin mo wọ́n wò pé bá ti kọ́ máa wò tá bá ṣe ọdún máa wò pé báyìí ọlọ́run sì ọlọ́run sábìdé ládé. ọlọ́run fàṣẹ sí i ọlọ́run fàṣẹ sí i ọlọ́run fà náà wà lọ́dọ̀ yín báyìí. ní wà lọ́dọ̀ mi o ó sì ṣe dáadáa lágbára ọlọ́run. dúpẹ́ ọlọ́run tún jọ kẹpẹ́ fúnra yín ní má bànújẹ́ lágbára ọlọ́run. ètò ìgbéyàwó á jẹ́ kó ìwà pọ̀ lágbára pé ìrìn àjò tó lágbára ni ẹ̀kọ́ wo ni lè kọ́ wa nínú ìtàn ìgbéyàwó yín tí ó lè máa jẹ́ bí àwòkọ́ṣe fúnra wa ẹ̀. kọ́ọ̀fì kankan nígbà tá a fẹ́ ṣègbéyàwó yẹn mo sọ pé tó ṣẹlẹ̀ ní ìsìn bóyá àwọn tí wọ́n fẹ́ra wọn ò nífẹ̀ẹ́ ara wọn mo ní mo tẹ́ cd nígbà fẹ́ ṣèyàwó ẹ mọ̀ pé obìnrin mi wọn ní ó ra gbá ó ra wa ó ra kòkó bá ṣáàṣù nígbà tí ìyàwó mi ti ra leather box àwọn kò aṣọ òkú bẹ́ẹ̀ wọ́n ní ẹ mọ̀ tù
sí olúwa ni kò jẹ́ ń ra aṣọ kàkà síbẹ̀ tó wù ó ta fi síbẹ̀ ẹlòmíràn sọ pé ó rà gbá ó rà wá ó rà kókó fásitì àsùn. ìdí ìṣètò tó bá tí rẹ lé. tó bá ṣe lé o gbogbo kò sí wọn á lórí ọ̀fẹ́ yẹn gbà. a ní apá máa gbé kinní kan àpò kinní kan àpò kinní kan wọn á ní níbi fámìlì tí mo gbé fẹ́ yàwó wọn á mọ orí ọ̀fẹ́ yẹn gbà. wọ́n fi bòyìn láṣìírí. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ márèjì tí ń dàrú wọn ń kọjá agbára wọn. ìgbà míì ẹyin kópa ewúrẹ́ kèsì márèjì yóò pa mọ́ ẹ máa rọ gbèsè. yóò ti wá jẹ gbèsè kọjá rẹ̀ nígbà àárín ọ̀sẹ̀ kan tí a bá fẹ́ ra wọn wọ́n mọ̀ lura wọn ni nígbà gbèsè bá ń sìn wọ́n ní í ṣe bó o ti mọ ẹlẹ́wàá sàpọ́n àwọn èèyàn wa ní ìsìn òsì náà sì mọ́. nígbà wa òsì náà wo tá a ṣe tá a má sọ o. gbèsè ṣé dandan ni kò má sọ ni. àbí. wọ́n ní àràkún lásọ gbági kò sẹ́ni tó rí ìwòkò débẹ̀. nígbà tí ilé kì í ṣe pé kò lásọ tẹ́lẹ̀ wẹ́pẹ́ àbí o tó bú ọwọ́ wa. àbí aṣọ làárọ̀ wò aṣọ. so o sì jẹ́ nìyẹn ní márèjì sìn wọ́n ní ohun ọwọ́ mi ò tó. láfi kọ̀kọ̀ fa ní dà wà láàmú. ní dání láàmú. ẹlòmíì ò tí ì tó ra kọ́lọ́tẹ̀lì tí ń rà ẹlòmíì ò tí ì tó ra flat screen tí ń rà ẹlòmíì ò tí ì tó mọ́tò rà tí ń ra mọ́tò láti fi bùgá. gómìnà tó bẹ́ẹ̀. bùgá yẹ and tí ẹ bá nílé sustain tẹ́ ẹ nílé tẹ̀síwájú ẹ mọ̀ sí. nísìn gbowó oṣù owó oṣù jẹ́ bí ayé bàtà àti láǹgbà sálárì yẹ $100 ní owó oṣù wa ẹ wá máa ṣíra nǹkan tó jẹ́ 120 sẹ́wọ̀n pé ẹ máa ló jẹ́ hypertension pọ̀ nísìn. téèyàn ò lè ṣe tó lágbára rẹ̀ tó àwọn ronú bó. tó pé owó rẹ̀ ò ra táyà yóò gbèbí yóò gbèrè àbátò. mo ní church wájọ kan yẹn bá ní ẹnìkan ra mọ́tò church wa lóṣù yìí mo wá wo mọ́tò yẹn mo wá rí i pé kò sí táyà lẹ́sẹ̀ mọ́tò yẹn délé ètò mọ́tò olóòrùn. àbí. kò tó ṣùgbọ́n tí ẹ ò fi tó fi gbogbo. tẹ bá sì rí ẹni tó ṣe náà tí ẹ bá rí ẹni tí ó gbádùn bí bàtà tó bá wọ̀ lẹ́ẹ̀tì mọ̀ bàtà rẹ̀ ó ti gẹ̀ fún bà ẹ mọ̀ pé ń yẹ olùlọ gidi ó lè fẹ̀gẹ̀ sásọ o. so àwọn ẹ tí ò tó mọ mọ́tò tó wá lọ ra mọ́tò tí táyà bá lu yọmọ ronú bó ní ṣe wá rówó táyà o. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn Ìgbò yẹn tí a fi máa lówó lọ nígbà bá tó ra tó bá yẹ kó ra mọ́tò ká kẹ̀kẹ́ ní ó ra nígbà náà. ṣùgbọ́n wa tó bá yẹ ká ra kẹ̀kẹ́ mọ́tò lára. ara fámìlì wa rò pé bàbá ó ti arrive. àwọn àgbo bùkátà. ó wà máa gbé bùkátà lé lórí yóò wà bá máa yẹrí ẹtí tó bá kó fagídí kó bá rí ọrùn ó wọ̀. tó bá ti ń yẹrí wọn sọdẹ níbi. ilé ìyàwó yóò máa yàwó kiri ń bẹ̀ yóò wà dé lẹ́tẹ̀. èsì yóò bá dé. so advice ni pé kéèyàn ò sí bó ti mọ. kéèyàn ò sí bó ti mọ. kí ni àwọn akitiyan yín nínú ìdàgbàsókè ìlú bàbá tá a ti gbé yín bàbá tá a lè gbàgbé. ṣe rí ọlọ́run ó máa bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe kan ọlọ́run máa fàṣẹ sí i láti kékeré tí a gbọ́dọ̀ ṣètò wà nínú bíbélì náà kéèyàn ó ṣe ìlú rẹ̀ ara ẹ̀sìn ni. nígbà tá a jáde secondary school ní 75 fún àtòdì bíi 76 77 àwa kan àwa young boys ẹ rí i pé mo sọ pé ẹ̀kọ́ mẹ́hẹ̀ẹ́ díẹ̀ lọ́dọ̀ wa torí pé kò sí modern school kò dẹ̀ sí secondary school. torí ìyẹn àwa ní òkè kí láàṣì láti gbé ìlú tí a náà sókè àwa fọ̀mù ara wa àpapọ̀ ní iyọ̀ club. ìgbà yẹn tá a jọ méke a sì sọ di iyọ̀ club ní ìsinmi iwẹ̀wò la máa ń pè Ìkòyí youth organization ni. ṣùgbọ́n a ti dàgbà nísìnyí àwa ni ẹ máa wá ṣe wá ṣe wá pẹ̀lú youth nísìnyí so àwa pè ní iyọ̀ club. so ìgbà yẹn ni pé kìkì á ṣe káyẹ tí ó bá wọnú ẹgbẹ́ wa gbọ́dọ̀ ní school start lọ́wọ́ yóò lọ sí secondary school a sì ti mọ̀ pé tí yàrá báyẹn lọ sí secondary school orí ọ̀fẹ́ àti ògbẹ́ àti kàwé sí yóò máa gbẹ́. so a sì bẹ̀rẹ̀ lọ bẹ́ẹ̀ fi sáyé lójú pé nínú àtà àjọ wà ní ẹgbẹ́ wa lónìí wọn dàgbé rí dr Adéyẹmí Ọládòkun dr mi. wow tọjọ́ màlúkọ yìí. tọjọ́ màlúkọ yìí àní wọ́n wà ní àgbọ̀. wọn àti rí Fáládé àti ẹni tó jẹ́ barista
ààrẹ tó jẹ́ chartered accountant engineer gbogbo wọn gbà káàkiri. ní iyọ̀ club. ní iyọ̀ club Rẹ̀mí Fáládé engineer ni ó pọ̀ gbápọ̀ jáǹtìrẹrẹ gbogbo tí àwọn tí a síwájú wò lè ṣe lórí ẹgbẹ́ yẹn àwa tó sọ pé òkè o gbogbo ọmọ tí a bá bí náà o àná tó gbọ́dọ̀ jọ á àná tó ń gbogbo ọmọ náà tó ń kálukú náà tó ń tọ́ ọmọ rẹ̀ gbogbo ọmọ ọ̀pọ̀lọpọ̀ anísìn àti rí lọ́ọ̀yà àti rí pharmacist àti rí doctor náà mọtẹ́yìn náà tó bí àti rí lecturer so PhD wà náà wọn so torí pé n tá ti fi bẹ̀rẹ̀ pé a gbọ́dọ̀ gbé ògo òkú ká educationally bá wa gbéga tán àwọn family tàwa ọmọ táwa bí náà wá tó pé náà gbọ́dọ̀ á ọmọ tẹ́kùn bá bí ẹkùn ló gbọ́ wá sí jẹ́ nìyí then láti bí ọdún bíi mẹ́wàá mẹ́rin mo ti jẹ president lẹ́yìn mo tún wà medicine lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà ní òfin pé ọdún méjì but àwọn eléèbó máa ń sọ kí ni wọ́n ní you don't change a winning team wọ́n ní chief ẹ máa bá mi bá kìíní lọ ó dẹ̀ pé àsìkò yẹn ó ti àlọ́ ó ń dùn máa wà àwọn kan tí wọ́n já foundation member wa tí wọn ò yàn ṣe kọ̀ sọ́ọ̀sọ́ bó ti ní kí wọ́n gbà níwèé pé tí a bá tún fẹ́ ṣẹgbẹ́ kí wọ́n wá yọjú sí a ká lè mọ̀ pé ọmọ ẹgbẹ́ yẹn jẹ́ torí mo sọ fún ọ mo ní for a society or group láti lo òkè ẹ gbọ́dọ̀ attend kẹ́sì máa contribute kóta ayé morally and financially. orí ìyẹn ni ògo òru ó fi yọ. bẹ́ẹ̀ni Ọlọ́run gbà fún wa nílùú Ìkòyí. àmín Ọlọ́run bí táà ń retí kí ìlú Ìkòyí yóò ga débẹ̀ yóò ga jù bẹ́ẹ̀ lọ agbára. àmín ẹ ṣé bàbá ẹ kó àtàrà sà. a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa tuntun. ó ṣe gbùdùgbùdù ìyá ẹ̀mẹ́fà ó ń tọ́ aṣọ náà kábíyèsí ń fọ̀nà hàn pé ẹ̀sìn bẹ́ẹ̀ ó ń fẹ́ bí kílù òtìdí di London ni ló sì fún wa sí délẹ̀ lórí lọ́kàn wọn gbogbo àwọn yúùtù káwa ní ẹ máa wá fún mi láti báyìí ṣe gbogbo ilẹ̀ ti fẹ́ ṣe kó làbẹ́ ṣe bí a ṣe ṣe nu ẹ pé ọ̀dọ́ dà wọn náà àwọn wọn gbìyànjú gbogbo bí ẹ wà yẹn bí kò mọ 24/7 kò wà nílùú Ìkòyí ni. mo ń ṣe wọn. bí kí ó jẹ́ pé tí a bá yan gómìnà ní ìsìn kójọ́ máa ń gbùgbé ni. wọ́n máa ń sọ bẹ́ẹ̀ kábíyèsí máa ń sọ bẹ́ẹ̀. kí ni bó ní kí ni dáṣọ ní tí kèdè ò ṣe. sọ wọ́n máa ń sọ́nà àdúrà wọn pé Ìkòyí ó produce gómìnà. lágbára lọ́wọ́ Ọlọ́run wọ́n máa ń sọ́nà àdúrà wọn. ń bọ̀ bá ṣe díẹ̀ sí ní ìsàkùnrin aláwọ̀ pé bàbá wa ó ní ká ṣe rìn kìíní ẹ̀járì báyìí ní báyìí olóòsì fún wa sí lágbára Ọlọ́run gbogbo ibi tí a fẹ́ kí ìlú Ìkòyí dé olóògbé adébẹ̀ yóò sì gbé agbègbè bẹ̀ lọ́gà. àmín ẹ ṣé káfí lé ìkádìí ẹ̀ torí àsìkò yín bàbá kí ni definition yín fún success péyàn ṣàṣeyọrí àṣeyọrí inú ayé. ẹ rí champion success ẹlòmíràn rò pé kéèyàn kọ́lé kéèyàn ra mọ́tò tí ẹ bá jí làárọ̀ tẹ́ ń kọjá tó ẹ sọ pé tẹ́nìkan sọ pé ẹ ṣe àná o ní oṣù wa successful. wọ́n bi MP Abíọ́lá ńjọ́ kan wọ́n ní ẹ̀yin lè lówó jù ọ̀gá ẹ̀mọ́ gbà ní kò ní sàwọn àwọn sọ pé ẹ bá lówó náà náà kó ní success àbí kókó ni. gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn yẹn. pé ẹ má ti lówó ó ní rárá ó lókun lówó jù ó ní òun lò náwó jù ni. so wọ́n ní don't be a man of success be a man of value. value ni pé ó lè má lówó lọ pé àjọba bí ò tiẹ̀ lówó lọ ìrírí rẹ̀ yóò fún yín tí ó sì tẹ́ sọ́nà tẹ́ sì dáná. then bí ó tó wá lówó lọ́wọ́ yóò tún fowó rẹ̀ rẹ̀ lọ́wọ́ ìyẹn ní ó ní value nìyẹn ìyẹn lè lówó kó má ní value ọ̀pọ̀lọpọ̀ lówó tí ò ní value. ìyẹn ní Ìkòyí nígbà táwa lẹ́nu iṣẹ́. wọ́n fẹ́ béèrè náà. tá a bá ń wọn tí mo gbà ṣiṣẹ́ wọn ò ní 33 kí ìlú Ìkòyí lè tẹ̀síwájú ni. àdúrà tí mò ń gbà ní ìsìn ni pé kọ́lọ́wọ́ tó fi mi sí ipò nígbà tó gbé ran ìlú Ìkòyí lọ́wọ́ sí i. àmín. ẹ ṣé bàbá torí àsìkò ẹ jẹ́ ká máa yọ̀ǹda yín ẹ fún wa nímọ̀ràn àwẹ̀wẹ̀ ìsìn àti àwọn tí wọ́n sì wà lẹ́nu iṣẹ́ ibi tẹ́ ẹ ti rìtáyà kí ni ìmọ̀ràn yín fún wọn. lákọ̀ọ́kọ́ wọ́n ní òmìnira kọ́ tẹ̀. ká tó tẹ̀yàn rẹ̀. màá bẹ̀rẹ̀ láti ìlú mi. máa rọ gbogbo àwọn ìwé wa tó wà nínú gbogbo tí ń dákọ́ ni wúrà ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àjò owó ni ń wá kiri tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. nígbà tá a wà ní primary school wọ́n ní a máa ń pa ní àwọn
iṣẹ́ lóògùn iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dẹni kíkà. tó kí àwọn ọmọ wa tẹ́ wà ní ìlú Ìkòyí kó múra síṣẹ́ wọn ẹ ń bá ń ṣe wẹ́dà kó múra sí kó sọ pé iṣẹ́ rẹ̀ ni ẹ ń bá ń ṣe bíríkìlà kó múra sí pé iṣẹ́ gidi ẹ̀rọ ẹ̀ ni ẹ lọ ẹ ń bá sì ń kàwé náà kó múra sí kó kẹwọ́ pé kò gbà scholarship ẹ bá wá ń ṣiṣẹ́ tẹ́ bá ti fún níṣẹ́ ṣe tí bá wà lẹ́nu iṣẹ́ kó wá máa ṣe dáadáa torí gbà tó bá sọ pé àfẹ́ kọ recommendation fún so gbogbo yẹn ní jẹ́ kéèyàn dẹ́kun bí tí ẹ bá ń fẹ́. mọ̀ràn fáwọn ọ̀dọ́ lórí ti ìlú nìyẹn ní ti òṣìṣẹ́ ìjọba wọ́n ní ọmọ tí ayé bí láyé ń pa ṣùgbọ́n kó má jẹ́ kó rí bẹ́ẹ̀ torí pé kí ni tá a bá wọ́n ní òpó ìwóoru káwà tá a bá pé bí kí ni náà bá ṣe jẹyàn ló pa ló sì gbàgbọ́dúró ká má wo tó òde ni ká ṣiṣẹ́ wa bó ṣe ká ṣe é ká ṣètò àti á sì jẹ́ gómìnà wa àti á jẹ́ kọmíṣà wa ká máa fún wa ní ìmọ̀ràn tó péye tó jẹ̀ níyù kó má ṣe pé ìmọ̀ràn tá a fún wa ìmọ̀ràn bíi tá a gbèrí tí a ń bẹ̀ ni tó lè kó bá jọba tó lè kó bá stéètì wa náà ọlọ́ba yóò ràn lọ́wọ́. àmín. mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ bí bàbá ṣe bá wa sọ ṣe rí i pé ọ̀rọ̀ pọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ètò mú ti ẹni mo ti mú tèmi mo sì mọ̀ pé ẹ̀yin náà ti mú tiyín ẹ̀yin náà mú tiyín bẹ́ẹ̀ kí a jọ fi sí òdiwọ̀n ayé wa. ẹ má wàá gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ ẹ bá ní tan notification bell kẹ́ ẹ sì má gbàgbé láti bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé ẹ bá ní share rẹ̀ fáwọn ọmọ yín àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò yín ọ̀rẹ́ yín tẹ́ ẹ bá mọ̀ kí ó lè máa jẹ́ bí ẹ̀kọ́ àti ìwúrí fún wọn nínú ìgbésí ayé wọn. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá báyà yìí náà wá ní àgbà kan tí ẹ fẹ́ kí á bù mú nínú omi ọgbọ́n wọn tẹ́ ẹ fẹ́ kàn sọ ìrírí wọn fún wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pé èmi atọ́kùn ètò òun náà lẹ tí ń wò lójú mú máwòrán yín yẹn 07063291779 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ anywhere tẹ́ ẹ bá fẹ́ ká wá á wà á kọrinṣẹ́ wa wá tí a sì wá fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àgbà yín bó sì jẹ́ yín náà ni ayọ̀ náà ni ẹ pè wẹ́ bá wa sọ̀rọ̀ ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì bóyá ìpolówó ọjà lẹ́yìn sì fẹ́ ṣe ẹ̀yin fẹ́ ṣèkéde tàbí fẹ́ polówó ọjà yín ẹ̀sìpáyẹ̀ ń wá atọ́kùn ètò MC tí ó bá yín darí ètò ayẹyẹ yín ìbáàṣe ayẹyẹ ìgbéyàwó ìbáàṣe tòkú àgbà ìbáàṣe ti ìjòyè oyè jíjẹ ìbáàṣe ayẹyẹ ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ẹ pè mí atọ́kùn Tajudeen olówó òkèrè lórúkọ tèmi MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí ìnájú ẹkùn tí bọdẹ lẹrù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ Ìkòyí ni mí Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ ẹ pè mí màá gbé àjọjọ sọ ọ̀rọ̀ papọ̀ ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín ẹ má gbàgbé o ẹ bá ní pín o ẹ bá ní share rẹ o kẹ́ ẹ sì bá ní subscribe.